Hello, ẹ̀yin èèyàn mi. Hello, ẹ ṣé gan-an ni. A kú ìwòyí o, a dẹ̀ kú bó ṣe ń lọ. A dúpẹ́ pé tí gbọ́ wa. Nọ́mbà ni olórí Two Face. Ó dàbí pé Tèmítọ́pẹ́ ló ń jẹ bẹ́ẹ̀. Wọ́n ní ṣe ni a gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ṣe ló sọ pé òun fẹ́ ṣe birthday. Ló bá sọ fún kábíyèsí pé ọ̀jájá kí ló ń jẹ ọ̀jájá mọ̀ ló ti máa ṣe birthday òun, pé kí kábíyèsí fún wọn ní wọ́n fẹ́ lo hall bẹ̀ láti ṣe birthday òun. Wọ́n ní kábíyèsí ní Naomi ló wà ní in charge o, pé Naomi ló wà ní in charge kó lọ bá tó òun ní gbogbo kọ́kọ́rọ́ dìpátímẹ́ǹtì oríṣiríṣi wà lọ́wọ́ ẹ̀. Wọ́n ní bí olórí Tọ́pẹ́ ó ṣe wá ní in charge hall lọ́wọ́ Naomi. Báwo ló ń ṣe fẹ́ lọ bá Naomi? Wọ́n lè bá o. Kábíyèsí ẹ pé Naomi kẹ́ gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀ kẹ́ fún mi torí èmi ni pé torí ẹ̀yin ni mo mọ̀ tó ní ọ̀jájá mọ̀. Wọ́n ní kábíyèsí wá sọ fún Tèmítọ́pẹ́ tó o bá ṣó ṣàmọ́ pé ọ̀jájá mọ̀ Tádé ní káwò ló ní ọ̀jájá mọ̀. Anything tán bá fẹ́ ṣe ní orí ọ̀jájá mọ̀ ẹ lọ bèèrè lọ́wọ́ ìyá Tádé ní káwò. Òun ní gbogbo kọ́kọ́rọ́ bẹ̀ àwọn yẹn náà ni ó ti wílẹ̀ fún Tádé ní káwò. Wọ́n ní Naomi ní Tọ́pẹ́ ní kóun lọ máa tọrọ nǹkan lọ́wọ́ Naomi. Ìgbà tí kábíyèsí ò lè lọ fún òun pé láéláé. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ pé báwo níṣe ni Tọ́pẹ́ máa lọ. Wọ́n ní meanwhile lórí Naomi ti lọ mú kọ́kọ́rọ́ ọ̀jájá mọ̀ ẹ́. Àwọn nǹkan bíi dọ́kúmẹ̀ntì ẹ̀ pé ó ti wà nù kí ló ń jẹ nínú palace ní chamber ẹ̀ ní palace. Ó ti kó àwọn ṣé mo pé ó ti kó wá síbẹ̀. Palace ni gbogbo àwọn nǹkan tí many tó ní ó ti kó gbogbo ẹ̀ wá sí palace. Wọ́n ní ṣe ni Mariam àbí Tọ́pẹ́. Wọ́n ní Tèmítọ́pẹ́ wá sọ pé instead tó máa fi lọ bá Naomi tí kábíyèsí ò bá ti lọ bá ó máa lọ já ilẹ̀kùn. Kábíyèsí ni ẹ̀fọn ní àbídí. Òun kọ́ ló ní lóhun àjẹ́ tí kò sọ fẹ́ for the first time. Tádé ní káwò ló ní nǹkan ẹ̀. Òun àwọn náà dẹ̀ ni òun ti wílẹ̀ fún wọn. So kí nǹkan tó bá jẹ́ tó wà ní ìkáwọ́ òun lè ṣe. Òun ní kó lọ bá Naomi kí Naomi fún ẹni kí ibẹ̀ kó ṣílẹ̀kùn kó ìkáwọ́ pé Naomi ló lè fún yàn ní go ahead. Á lọ ṣílẹ̀kùn fún ẹ wàá dẹ̀ lo nǹkan tó nílò. Pẹ̀lú agídí ó lóhùn òun ò ṣe. Wọ́n ní wọn ò wá mọ̀ bí Tọ́pẹ́ bí egbé ni o bí tó tọ́lá ni o. Wọ́n ní ṣe ló wọnú chamber Naomi. Wọ́n ní ṣe ló dẹ̀ mú kọ́kọ́rọ́ ń bẹ̀. Ọlọ́run ló mọ bí ó ṣe jẹ́ torí ìgbà míì máa ní kí ni ìtumọ̀ ṣé Naomi ló kí Alex tó yẹn àbí báwo ni àwọn ọ̀rọ̀ yìí ṣe wá di báyìí ó yà mí lẹ́nu. So wọ́n ti ń di egbé wọ́n ti ń di ọ̀fẹ́ wọ́n ti ń di oríṣiríṣi ọ̀tún ọ̀pọ̀ wà lọ́wọ́ débi pé wọ́n máa mọ ibi tí nǹkan táwọn ní ìdí ní ilé ẹni tí wọ́n fẹ́ lọ ṣe jàǹbá ń bẹ̀ láti lọ wọ̀ bẹ̀ láti lọ mú nǹkan kan tó bá wù wọ́n. Wọ́n ní bí Tọ́pẹ́ ṣàṣe wọlé ilé Naomi o níbi tó kó gbogbo dọ́kúmẹ́ǹtì sí o. Wọ́n ló dẹ̀ mú kọ́kọ́rọ́ ọ̀jájá ó dẹ̀ ṣí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ẹ̀tì birthday tó fẹ́ ṣe. Wọ́n ní ṣàìdédé ni wọ́n ṣàrí birthday tí Tèmítọ́pẹ́ ṣe ní íńtánẹ́ẹ̀tì ní online. Wọ́n ní ló ṣe adúrú nǹkan báyìí ta ló ṣílẹ̀kùn fún ta ló ṣe kídé fún. Wọ́n kábíyèsí wá pe Naomi pa pé báwo dẹ̀ ni kíni ibi tí ó ti wá ya kábíyèsí lẹ́nu ni pé wọ́n ní ṣe ni Tèmítọ́pẹ́ pé wá ń sọ pé pé kí wọ́n máa wo ọ̀jájá mọ̀ yìí. Wọ́n sọ fáwọn ọ̀rẹ́ pé kábíyèsí ló fún òun pé nǹkan tí kábíyèsí tóun rí gbà nínú ọ̀jájá mọ̀ ní hall yìí
ọ̀fẹ́ lòun ní kábíyèsí ló fóun ó wíìlì páàtì ibẹ̀ yẹn fóun pé kóun máa lò lọ. wọ́n ní nǹkan tí gbogbo sí ìyẹn ṣá ní kábíyèsí rí ní online ní kábíyèsí wá pé Naomi pé ń gbọ́ báwo ló ṣe jẹ́ ṣé níbo lọmọ yìí ti rí kọ́kọ́rọ́ níbo ló ti rí gbogbo ilé níbo ni Tọ́pẹ́ ti rí kọ́kọ́rọ́ níbo ló ti rí gbogbo nọ́ńsẹ̀nsì tó ń sọ pé òun wíìlì kíní hall Ọ̀jájàmọ̀ fóun tó sọ fún àwọn rẹ̀ wọ́n ní ṣe ló ń fọ́nu íńtánẹ́ẹ̀tì. wọ́n ní bí kábíyèsí ṣe wá bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ olórí Naomi ní lójú ayé ni àbí lójú ọ̀run ta ló fún ní kọ́kọ́rọ́ òun ò mọ ibi tó ti rí kọ́kọ́rọ́ o. wọ́n ní kábíyèsí wá ní ó mọ ibi tó ti rí kọ́kọ́rọ́ ó ní kọ́kọ́rọ́ yìí kọ́kọ́rọ́ Ọ̀jájàmọ̀ yẹn pé abẹ́ bẹ́ẹ̀dì òun nínú yàrá òun ni gbogbo kọ́kọ́rọ́ ọbẹ̀ yẹn wà ó kò sí ní anywhere òun mọ ibi tó ti rí. wọ́n ní bí kábíyèsí ṣe wá invite Tọ́pẹ́ nìyẹn. Tọ́pẹ́ báwo ló ṣe ń gbọ́ òun rí nínú íńtánẹ́ẹ̀tì kan ní ó sọ pé ìwọ́de pé wọ́n wí ní kíní yẹn fún ẹ wọ́n wí lélẹ̀ fún ẹ kíní kan gbogbo ló ti rí kọ́kọ́rọ́ ta ló wí lè dánṣẹ́ṣe fún ẹ. ibi tó ń sọ tó lọ pariwo ní íńtánẹ́ẹ̀tì kò sẹ́ni tó wọ́lọ́hún máa jẹ́ òun wíìlì kankan fún ẹ pé torí tádé ni káwò ló ní nǹkan ẹ̀ níbo ló ti rí kì ló bá ní báyìí ní kábíyèsí ṣe máa béèrè kì lọ́wọ́ o ṣé Naomi nìkan ló ní ọkọ ni ṣé Naomi ṣe bí kíní ọkọ òun lòun lọ sí tóun lọ wò tóun lọ lò kábíyèsí níbo ló ti rí kọ́kọ́ ta ló fún ẹ kọ́kọ́rọ́ ó ní kò sẹ́ni tó fún un kí kábíyèsí má béèrè ibi tóun ti rí kọ́kọ́rọ́ torí gbogbo àwọn làwọn ni ló wà ráìtì láti lò họ́ọ̀lù àbí Ọ̀jájàmọ̀. kábíyèsí wa ni torí ẹ̀ ló ṣe lọ́ sọ pé òun wíìlì ẹ̀ fún ẹ òun ṣe gbá òun ṣá ó ní nǹkan kọ òun náà ni. wọ́n ní kábíyèsí ó kanra ó búra mu pó ní kọ́kọ́rọ́ náà wá dà ló bá ní òun ò lè mú kọ́kọ́rọ́ lẹ̀ tóun nìyẹn kíní kan gbá gbogbo àdàkọ̀dọ̀. wọ́n ní bí kábíyèsí ṣe kọ̀máǹdà àwọn nítorí òun pé kán lọ bá Tèmítọ́pẹ́ kán gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ ẹ̀ bó jẹ́ by force ni bó jẹ́ kìí ṣe by force kán ṣáà make sure pé kán gba kọ́kọ́rọ́ Ọ̀jájàmọ̀ lọ́wọ́ ẹ̀ torí òun ò fún ní Ọ̀jájàmọ̀ ìkọjá àyè ni òun tiẹ̀ ní kó lọ bá Naomi kí Naomi tiẹ̀ lè ya níbẹ̀ yẹn Naomi ló wà ní ìcháàjì ibẹ̀ tí Naomi bá fẹ́ ṣíbẹ̀ yẹn fún wọn ó wùn láti ṣíbẹ̀ yẹn fún wọn ó dẹ̀ wùn láti ṣe kíni ìcháàjì tó bá ti gba instruction láti ọ̀dọ̀ Naomi pé kò sáyé ẹni tó ṣe kíní ẹni tó lọ sí ẹ̀yìn lọ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé èèwọ̀ àti ó fẹ́ ó ń wá ojú pípọ́n kábíyèsí. wọ́n ní nǹkan tí kábíyèsí tiẹ̀ sọ wípé bó jẹ́ lílù bó jẹ́ kíní pé kán make sure kán gba kọ́kọ́rọ́ yẹn lọ́wọ́ kán mú wá fún un. ó fẹ́ ó kọ̀ pé because ọ̀rọ̀ yìí máa di kéèsì ó jálẹ̀kùn wọnú ilé lọ jí nǹkan kéèsì yẹn náà fẹ́ fi mú olórí Tọ́pẹ́ o. wọ́n ní nǹkan tí a gbọ́ ní íńtánẹ́ẹ̀tì nìyẹn bí bá ṣe rí gbọ́ nìyẹn. báwo ni Tèmítọ́pẹ́ máa já ilẹ̀kùn wọlé nílé Naomi nǹkan tó hàn fún ẹ o dẹ̀ lọ wá nǹkan ní nǹkan o dẹ̀ mú kí ló fi wọlé ta ló sọ fún ẹ pé kọ́kọ́rọ́ oní nǹkan wà níbì kan tó lọ jí tó lọ ṣílẹ̀kùn láì fún ẹ ní ọ̀dà. débi pé o tún lọ sọ pé kábíyèsí ló fún ẹ kábíyèsí ló ṣe kinní pé kárátà wo ni wọ́n ní ọ̀rọ̀ ìbàjẹ́ nǹkan ìbàjẹ́ ni Tèmítọ́pẹ́ lọ ṣe ó ní kábíyèsí ló inherit kinní yẹn fún òun láyé nǹkan ní nǹkan pé níbo ni Tọ́pẹ́ ti lọ rí nǹkan ní nǹkan tó dẹ̀ fi tipátipá ń gbà lọ́wọ́ ẹ̀ pé òun ò fún òun ò dẹ̀ sọ fún Tọ́pẹ́ pé òun ló ní nǹkan òun ò inherit nǹkan tóun ti fún ọmọ òun kóun sọ pé Tọ́pẹ́ ló kù tóun máa fún. so ẹ̀yin èèyàn wa ẹ bá wa judge kéèsì ẹ bá fi tó kù sí comment section ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sọ ẹ bá share ẹ bá like kẹ́ẹ̀dẹ̀ bá ṣe subscribe kẹ́ẹ̀dẹ̀ fi tó kù sí comment section ẹ ṣe gan èèyàn ọlọ́gbọ́n jùlọ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa àbọ̀ Ọlọ́run adájú lórí wa ibi tẹ́tí ó mú ọgbọ́n àti òye náà kò ní wọ́n bẹ̀ ọ́ Jésù Olúwa wa àmín.